Kú déédéé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní tilé toko gbogbo ẹ̀yin ọmọ káàró òjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká farabalẹ̀ ká jọ wo fọ́nrán yìí ojú tá a fi ń wojú náà ní fọ́ o ẹ jẹ́ ká pín ká ọwọ́ tá a fi ṣí ẹ̀rọ ọwọ́ náà ní rọ ìrìn ayọ̀ báyìí la máa fọwọ́ náà gbàwé ìbànújẹ́ lórí ọ̀rọ̀ Sheikh Taofeek Akeugba Gold òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn lórí bàbá wa Grand Chief Imam Ọ̀yọ́ Sheikh Bilal Akínọlá Hussaini so pẹ̀lú bàbá wa Aláàfin jẹ́ náà ọ̀rọ̀ náà kún wọn mọ́nú ẹgẹ́tì àmọ́ mo fẹ́ ká ní kájọ wo nǹkan tí Sheikh Taofeek Akeugba Gold tọkọ sọ náà kó tó di pé màá wá padà wá ṣe analysis lórí ẹ̀ má padà sọ̀rọ̀ má padà yànnà náà ọ̀rọ̀ yẹn àmọ́ àdáyà máa tún sà ẹ jẹ́ ká pín fọ́nrán yìí ká o ó ṣe kókó ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ wò níbi tá a ti ṣe data ọ̀nà náà ní dí mọ́ wa o owó tá a máa fẹ́ data wọ́n náà ní wọ́ fún ìyẹn gùn díẹ̀ bọ̀ mo fẹ́ ká farabalẹ̀ kájọ wò ẹ bá mi ká lọ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Sheikh Taofeek Akeugba Gold sọ. ká pè mí níjọ́ tí a náà sì máa láti ìlú òyìnbó ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní kí ló ṣẹlẹ̀ ó lọ́tọ̀ níbi tọ́lọ́run náà ní ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀ ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á bó làwọn ó ṣe tún bó lẹ́sẹ̀ wúlò fún ayé mọ́ ayé lẹ̀ wúlò fún ẹ wá fẹ́ dára yín padà sí nǹkan ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé nìlú yẹn wà wáì tẹ́ fẹ́ máa jó ọdún kan sẹ́yìn ó kọ ayé tọ́lọ́run pè é gbọ́dọ̀ bí tọ́ yẹ wà lẹ́nu pẹ̀lú àlùbáríkà làgbà tẹ̀m̀bẹ̀ ní kalẹ̀ ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí màá kí Jímọ̀ fún wa ní Manchester pẹ̀lú ògùn ọlọ́ tó bá di ọjọ́ Sátidé wọ́n fẹ́ ṣèkówó jọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London tó bá di Sunday màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lùra wọn nù láì jẹ́ pé Ramadana ti dé tó bá di ọ̀dí 18 oṣù tí ń bọ̀ màá wà ní Victoria ní South Africa ṣé mo wá lè wà lórí ipò yẹn kí n sì máa láwọn àǹfààní yìí máa tó lè má mú bẹ̀rẹ̀ gbogbo ẹni tó mọ̀ mí ló mọ̀ pé mo sọ pé kò sí tv ṣe mo bí sísà mi léèrè mo ní sáàlẹ̀ wà lóde kan lọ́yọ̀ kápẹ́ 2 mílíọ̀nù ẹnì kọ̀ọ̀kan wọn ní mo lẹ́tì pé kílẹ̀ à ń pè mí sí wọn lá ní ọwọ́ àtúnléṣe ni wá akẹ́sọ̀rọ̀ pàtàkì nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mi máa fà náà rí ó ní ẹ̀kọ́ ìmáàmù 6 jọ nílẹ̀ Yorùbá tẹ̀lé sọ páyé rẹ̀ dáa ju Akeugba Gold lọ la fakra wà láríyá Ọlọ́run lò mí láti gbé orúkọ Akeugba sókè ní ọ̀tọ̀ ní táwọn ń lò ọ̀tọ̀ ní tọ́lọ̀ fẹ́ lo èmi fún torí ayé ti gbàgbé pàdúgbò kan bẹ̀ ti dórúkọ yẹn Ọlọ́run lò mí pé kí n gbé sókè ní kò lò mí láti wá lo orúkọ yẹn fi wù tí mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run láti kékeré alágbà tí sàrà bá ti ṣẹlẹ̀ ládùúgbò máa ní ẹ̀yìn ẹ̀kọ́ ìtanikẹ́ máa bẹ lọ́n fáwọn akáwà máa rí wù. kódà ẹbí àwọn tán interview wa nínú ọ̀rọ̀ ìmáàmù nígbà wọn sọ̀rọ̀ débi ọ̀rọ̀ sàrà bí wọ́n ṣe máa ń pín máa ń díjà sílẹ̀ mo ní tí wọ́n bá mú mi Ọlọ́run ní débà ń pinnu sàrà wọ́n ní tani ọmọ wa kó wọn láwọn afáàní wọn máa pín láàrin ara wọn Ọlọ́run ní jẹ́ bá wọn ní $1 níbi owó sàrà lọ́yọ̀ yìí o kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mo lè má ní bet. mo lérò wípé gbogbo wa náà la farabalẹ̀ wo fọ́nrán yẹn láti òkè délẹ̀ tí ó ṣe wípé àwò kan adá kan sí gbogbo wa náà la gbọ́ ohun tí Sheikh Taofeek Akeugba Gold nǹkan tó sọ gbogbo wa náà la wò ó a ó rí i pé mo ti máa ń sọ tipẹ́tipẹ́ mo ti máa ń sọ náà fọ́nrán mi wípé ṣe rí ọ̀rọ̀ ju ẹ̀mẹ̀ ẹ̀dá lọ ọ̀rọ̀ ju ọmọ èdè yẹn lọ tá a bá ti sọ̀rọ̀ la ju ọ̀rọ̀ lọ ṣùgbọ́n tó bá ti sọ ọ̀rọ̀ tán ọ̀rọ̀ yẹn ti jù wá lọ. ẹyin lòun kò ṣeé kó tó bá ti bọ́ kò ṣeé kó mọ́ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ń pa ni ọ̀rọ̀ ló sọ ẹlòmíì dógbẹ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ló kórìí ibú bẹ́ẹ̀ lòmíì ọ̀rọ̀ ló dẹ̀ la ẹlòmíì
ló fi jẹ́ pé ká tó sọ̀rọ̀ a gbọ́dọ̀ máa ro ọ̀rọ̀ ká tó sọ ọ́. ẹ rí i pé iná fọ́nrán tí sheikh wa Taofeek Akeugba Gold bàbá wa ṣẹ́rí wàláì tàláì mo nífẹ̀ẹ́ bàbá ọ̀pọ̀ wàláì. bóyá bó ṣe máa ń gbé síwáàsí wọn ògèdè bó ṣe máa ń ṣe é pé wọn èèyàn ó ń ṣẹ̀ṣẹ̀ ní pọ̀sì wọn èèyàn kìsẹ́nì ní pọ̀sì because Yorùbá kìsẹ́nì ń bẹnu wa mùsùlùmí ń bẹnu wa oníṣẹ̀ṣe ń bẹnu wa so tábà wá ń tẹ oníṣẹ̀ṣe dànù táǹtà kìsẹ́nìtì dànù táǹtà dẹ́ni mùsùlùmí náà táǹtà wa dànù ìrànwọ́ ò lè dó lójú kan náà ìrànwọ́ àlè jẹ́ kan náà bá torí tajà wá jẹ́ lineage kan náà ni àwa lè jẹ́ ọmọ Ṣakí but lineage Ọ̀yọ́ ni wá bá tún àwọn nǹkan tó jẹ́ papọ̀ tó jẹ́ kí ìfẹ́ wọn wà lẹ́mìí mi nìyẹn. àmọ́ ṣe rí láyé yìí kò sẹ́ni tí ń lùsì nǹkan tí kò kì í dùn ìfúngbọ̀n football tá à ń gbá yẹn tó yẹ pé wọn ò lóòkan tó wá fún wa yẹn tí club wa bá lùsì ní ó dùn wá ẹnu mẹ́wàá ti lè jẹun gbà mí ayọ̀ tó jẹ́ pé ayọ̀ kékeré ayọ̀ lásán tí ò tẹ́ sí nǹkan kan lórí ẹ̀ tá a bá lùsì ó máa ń dùn wá ọmọ èèyàn dẹ̀ ní gbogbo wa ó yé wa èèyàn dẹ̀ ní èèyàn lẹ́yìn náà ẹ̀jẹ̀ ló dẹ̀ ń ràn nínú vein everybody ẹ̀jẹ̀ tó ń ràn lára tí náà ló ń ràn lára tiwa náà so bó ṣe yẹ àsọmọ èdè èèyàn kò sẹ́ni tí ò ní dùn ó máa dùn yín. àmọ́ àsùkùt ǹdákẹ́jẹ́jẹ́ ó ṣẹ̀jú ohun gbogbo lọ gbogbo ohun tẹ́ wá ń sọ yẹn ti fi bàá jẹ́ ṣẹ́rí ẹni tó bá ní kò lè dòun kó gbàdúrà kí irú ẹ̀ náà ṣẹlẹ̀ sóhun kó lọ díje fún nǹkan ńlá kó wá bọ́ mọ́hun lọ́wọ́ kó gbàdúrà rẹ̀ àmọ́ kó máa dùn yín. àmọ́ inú ọ̀rọ̀ yín ẹ ti ń fọ̀rọ̀ ẹ ti fi ń múra yín ẹ ń sọ pé Ọ̀yọ́ ẹ wá ti sọ ìlú yẹn ẹ wá ń fẹnu wọ́ta dáhùn oyè yẹn chief imam lásọ odidi ìlú yín tí wá ní Yorùbá dẹ̀ máa ń sọ pé àjò kan ò dùndùndùn kó dàbí ilé táwọn bàbá wa bá tó wá ṣàdúrà fún yẹn wá ní Ọlọ́run ajẹkẹ kórè kò délé o kí lèyẹn túmọ̀ sí ó túmọ̀ sí pé kò sí báyìí bí ìlú tọ ẹwà yẹn gbogbo ẹ ṣe ń sọ pé Manchester kìíní kan kò sí bí àwọn ìlú yẹn ṣe rí tó kò sí mọ́ ṣe gbé tó wọn ò tẹ òṣùwọ̀n tó ìlú yín wọn ò tẹ òṣùwọ̀n tó Ọ̀yọ́ kò sí ìlú tẹ̀lé lọ láyé wọn ò tẹ òṣùwọ̀n tó Ọ̀yọ́ tẹ́wá ni ó kó ayé ẹ̀ tó àpàdá fẹ́ mọ ìgbéraga tó fẹ́ wọ ọ̀rọ̀ yín ẹ̀ ń tó yọ pé ẹjú ìmáàmù lọ àmọ́ ẹ contest náà nǹkan tẹ́ bá dẹ̀ jùlọ ìyẹn contest ẹ díje ẹ sísàmù yẹn ẹ dẹ̀lẹ́ jù lọ ẹ jù lọ nìyẹn náà so ọ̀rọ̀ ẹyin lóhùn tí bá fẹ́ kàn dákẹ́ tẹ comment lérí pé ẹ lose kò bá dọ́pọ̀ bẹ́ẹ̀ bó lẹ́wà ṣe tẹ́fìjọ ṣe pàtì máàmù ìlú kan náà níyìn àmọ́ gbólóhùn tẹ́ sọ yẹn gbólóhùn yẹn ẹ lè fi kó bá àwọn ọmọ yín tó ń bọ̀ tó wọ́n á sọ fún báwọn ẹ má jẹ́ ntàn yín ẹ ti fi kó bá àwọn ọmọ yín tí ará Ọ̀yọ́ tí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n yé gbàgbé ọ̀rọ̀ bíi Ṣakí bíbá yìí ẹ ti fi kó bá àwọn ọmọ yín kó jẹ́ 30 years coming 40 years tó tún bọ̀ táwọn ọmọ yín bá dìde tó bá jẹ́ táwọn tó bá sì ń bẹ láyé nísìnyí tí wọ́n bá ń bẹ́ ń gbà yẹn tí wọ́n fi ti gbọ́wọ́ tẹ́ ẹ sọ yìí wọ́n á mọ ọ̀rọ̀ àwọn ọmọ yín létí pé bàbá yín ti sọ pé àwọn ojúpọ̀ yẹn lọ sọ̀rọ̀ ẹ̀yin ọmọ náà lẹ́tọ̀ọ́ sí ipò yẹn mọ́. ẹ rí i pé mi ò sọ̀rọ̀ because mi ò fẹ́ ṣẹ́ àfa yìí Sheikh Taofeek mo nífẹ̀ẹ́ yín ọ̀pọ̀ gbogbo àtọ́wọ́ sọ lẹ́yìn àyàtì Yakaula mo nífẹ̀ẹ́ yín ọ̀pọ̀ gan àmọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó Manchester kìnnì kan ṣé rí gbólóhùn yẹn pé ipò ayé Ọ̀yọ́ ló wà nù ayé Ọ̀yọ́ ìlú ẹjọ́ àwọn wọta ọ̀rọ̀ yẹn dàbí pé tẹ́ ń wọta dáhùn ìlú yín tí ẹ̀ ń bì lítù ìlú yín látà tó wípé ẹ fẹ́ bì lítù òye yẹn pé ẹ ṣáájú yẹn ti ju òye lọ ẹ ti bígà ju òye yẹn lọ nǹkan tó bá dẹ̀ bígà ju yẹn kọ̀ tẹ̀sí yẹn díje fún ẹ díje fún náà Sheikh Taofeek bàbá ẹ díje fún tára àtàkì bá fẹ́ wọta dáhùn chief imam Ọ̀yọ́ ẹ̀yin lẹ́yìn kẹ́ dìde ẹ gbàgbé mú kó lọ́kẹ̀ pé ó wù yín ifun gan èmi tí mo jẹ́ ọmọ yìí mo jẹ́ pé ajẹ́ ọmọ tẹ ọbí ọmọ sí yín gan yìí mo lé kódà èmi gan ń wú after pé bẹ́ẹ̀ lè máa wé ẹ̀yin máa gbé máàmù yẹn fún because ẹ̀yin náà ẹ̀ kéré wọn ò dé àgbẹ̀ fún yìnyẹn fine and good ẹ gbà fọlọ́run ẹgbàá tọ́lọ́run sọ
ìbẹ́nu àlùkùránì tẹ́ pé nǹkan tí o bá ṣe tèèyàn ọlọ́run ò ní fi fún yàn nǹkan tó lọ́ bá tẹ̀ kádàrá mọ́ yín kẹ́ sáré látò ní dọ̀là lọ́kọ̀ ọwọ́ yìí ò ní tó ẹ̀ kẹ́ ti gbà fọlọ́ pé kádàrá yín kó ẹ ọlọ́run